ọpẹ́ o àwọn ọmọ ìjọ CAC gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́kìtì. ọpẹ́ o àwọn ọmọ ìjọ CAC gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn agbébọn lẹ́kìtì. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ti dóòlà ẹ̀mí àwọn olùjọ́sìn táwọn ajínigbé gbé lọ lásìkò ìkọlù tí wọ́n ṣe síjọ Christ Apostolic Church CAC ẹ̀dà oníyàn nípínlẹ̀ èkìtì ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún tá a wà yìí. èyí wà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì SP Sunday Abutu fi síta ní ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí. gẹ́gẹ́ bí Abutu ṣe sọ, àwọn olùjọ́sìn náà ni wọ́n padà gbà láàyè nípasẹ̀ iṣẹ́ ìtanilólobó tó dá lórí àlàyé àmúlò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láàrin ọlọ́pàá, iléeṣẹ́ ológun, àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò mìíràn, àmọ̀tẹ́kùn, àwọn ọdẹ agbègbè àti ìjọba ìpínlẹ̀ èkìtì. ó ní wọ́n ti kó àwọn tí wọ́n dóòlà náà lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye. kọmíṣánná ọlọ́pàá nípìnlẹ̀ náà Fálàdé Àdégoróyè yìn gbogbo àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò tó kópa nínú iṣẹ́ náà fún iṣẹ́ takuntakun àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò. ó tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Bíọ́dún Oyèbánjí fún àtìlẹ́yìn rẹ̀ sí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò nípìnlẹ̀ náà. ó sì gba àwọn aráàlú níyànjú láti máa pèsè àlàyé tó lè ran àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́. kọmíṣánná náà fi dá àwọn aráàlú lójú pé ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí àwọn agbébọn ọ̀hún. ó tún sọ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa tẹ̀síwájú láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. ó sì rọ gbogbo ènìyàn láti máa jábọ̀ ohunkóhun tó bá ń fa iyèméjì fáwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò. ẹ ó rántí pé ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 ní àwọn ajínigbé kọlu ìjọ Christ Apostolic Church ẹ̀dà oníyọ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ilẹ̀ Méje ìpínlẹ̀ èkìtì. àwọn agbébọn náà pa olùṣọ́ àgùntàn tó ń darí ìsìn lọ́wọ́ lọ́jọ́ náà. wọ́n á sì gbé àwọn olùjọ́sìn 16 lọ tí àwọn obìnrin, àwọn ọmọ àti àgbọ̀bìnrin kan wà nínú wọn. lákòókò náà àwọn agbébọn ọ̀hún béèrè owó tó tó bílíọ̀nù kan náírà, ṣùgbọ́n wọ́n dínkù sí 50 mílíọ̀nù náírà. bó tilẹ̀ jẹ́ pé agbègbè náà tilẹ̀ kó mílíọ̀nù 10.5 náírà jọ pẹ̀lú àwọn nǹkan mìíràn táwọn ajínigbé béèrè lọ́wọ́ wọn, síbẹ̀ wọn kò tú wọn sílẹ̀ nígbà náà.